Fídíò yìí ó ti dá rògbòdìyàn lẹ̀ lórí ẹ̀rọ ayélujára ní ìgbà tí ọmọbìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tí ó jókòó sí orí ẹsẹ̀ bàbá arúgbó yìí tí í ṣe bàbá rẹ̀. Léè tó jẹ́ wípé oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ o, wípé irú kọ́ńtẹ́ǹtì wo wá tún lélẹ̀, ẹ jọ̀ọ́ kí lẹ rí sí, ẹ like, ẹ share, kẹ́ rẹ̀ comment. Ìyá tí ẹ̀ ń wò lójú àwòrán yìí ọmọ 86 years old ní virgin ni kò mọkùnrin rárá. In tó fà á ni wípé ọkùnrin bíi 100 ọgọ́rùn-ún ni wọ́n ti dẹnu kọ ìyá yìí. Ọkùnrin gíga kúkúrú pupa àyìnrín òun ni wọ́n dẹnu kọ onígbà tó wà ní Sọ̀góòde. Ó sọ wípé olówó àti ọkùnrin tí ó bá rẹwà òun ni òun máa fẹ́ o. Báyìí ni ọdún ṣe ń gorí ọdún tí oṣù ń gorí oṣù tó já wípé ìgbà tí ó ṣe díẹ̀ ni arábìnrin yìí ń dàgbà tó jẹ́ wípé àwọn ìyá rẹ̀ tún organize oríṣi ọkùnrin fún un tó jẹ́ wípé ó sá fún wọn. Báyìí ni ó jẹ́ wípé ìyá yìí kò lọ́mọ kò lọ́kọ. Báyìí ni ó ṣe ń dágbé o tó já sí wípé ilé ayé ó ti polúkú mọṣú fún un. Ó wá ń kábàámọ̀ wípé ká lóun mọ̀ ni òun ò bá ti gbà fún àwọn tó ti kọnu sóhun o. Bó ṣe wà yìí yóò kọ́ oríṣiríṣi obìnrin lọ́gbọ́n wípé bí òní ṣe rí ọ̀la ó lè má rí bẹ́ẹ̀. Ọkùnrin tí òun wò wípé kò ní láárí ó lè dọ̀la kí Ọlọ́run kó ṣínà fún kó di olówó kó di bọ̀rọ̀kìnní. Ìtàn yóò kọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́gbọ́n. Ẹ like, share, kẹ́ tẹ̀lé mi fún ọ̀pọ̀lọpọ̀. Arábìnrin òyìnbó kan ló wá Áfíríkà láti wá fẹ́ èèyàn dúdú tí ó nífẹ̀ẹ́ sí tó jẹ́ wípé ó fi gbogbo ìgbádùn ayé pátá tó ń gbádùn ní England ó fi sílẹ̀ láti wá sí abúlé kan ní orílẹ̀-èdè Kenya láti wá fi arákùnrin kan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí o. Arábìnrin yìí ìgbésẹ̀ tó gbé ó jẹ́ nǹkan tó kọ gbogbo ayé lóminú látàrí wípé ọmọ olówó ni. Ó fi gbogbo owó àti gbogbo ìgbádùn sílẹ̀ ó tẹ̀lé ìfẹ́ ó wá sí abúlé tí ẹ̀ ń wò yìí tó jẹ́ wípé ilé àlàpà yìí òun ni òun àti boyfriend rẹ̀ náà ń gbé. Inú ilé tí ẹ̀ ń wò yìí òun ni kíṣìnì wà, òun ni ilé ìwẹ̀ wà, òun ò dá nílé ìwẹ̀ àbí kíṣìnì lọ́tọ̀ òun. Ó gbàgbé gbogbo ìgbádùn ayé tó ń gbé lọ́hùn-ún. Lọ sí orílẹ̀-èdè Kenya ní Áfíríkà yìí. Ó ń gbé pẹ̀lú bọ̀bọ́ yìí lè tó jẹ́ wípé nǹkan ìyàlẹ́nu nǹkan kàyéfì ni o. Ó rí gbogbo àdúgbò yẹn gẹ́gẹ́ bí àdúgbò tó wà òkè látàrí wípé ó yọ̀mọ́ gbogbo èèyàn àtọmọdé àtàgbàlagbà. Òun ni arábìnrin yọ̀mọ́ tó jẹ́ wípé ó sọ wípé owó kọ́ ni ìfẹ́, wípé ọ̀tọ̀ ni owó ọ̀tọ̀ ni ìfẹ́ o. Òun ni ó fà á tí òun fi gbèrú ìgbésẹ̀ tí òun gbé yìí. Ìtàn arábìnrin yìí ó fi yé wa wípé lóòótọ́ ni o, ìfẹ́ òun ni àkójá òfin, ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni ìfẹ́. Ẹ jọ̀wọ́ ẹ like, share, kẹ́ tẹ̀lé mi fún ọ̀pọ̀lọpọ̀. Arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán òun ni ìyá tó jẹ́ pé òun ló kúrú jù ní gbogbo àgbáyé. Ọmọ orílẹ̀-èdè Uganda ni Brenda òun ni orúkọ ẹ̀, ọmọ 33 years old. Gíga rẹ̀ jẹ́ 25 inches tó jẹ́ wípé ní gbogbo àgbáyé òun ni ìyá tó kúrú jù. Bó ṣe wà yìí tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ average person ó máa dàbí gbà pé ó wà lẹ́gbẹ̀ẹ́ giant ni. Ó ní ọmọ oṣù mẹ́ta tó jẹ́ wípé òun àti ọmọ rẹ̀ gíga wọn bákan náà ni. Bó ṣe wà yìí ó ti sọ̀rọ̀ ìtínú wípé òun lè make ẹ̀ láyé ṣùgbọ́n síbẹ̀ ó dúró ó nígbàgbọ́ pé kò sí tọ́lọ́run ò lè ṣe. Lẹ́yìn ìgbà tó lóyún àwọn èèyàn wò pé ó ti tán fún un ṣùgbọ́n ó dúró déédéé. Ó sọ pé òun máa tọ́jú ọmọ rẹ̀ ṣùgbọ́n ìgbà tó ṣe díẹ̀ bó ṣe wà yìí ó ti di ọmọ tó yẹ pé ó lókìkí káàkiri ní orílẹ̀-èdè Uganda. Pẹ̀lú bí ó ṣe kéré yìí kò sọ ìrètí nù o, ó tẹpá mọ́ṣẹ́. Ó mọ̀ wípé Ọlọ́run ló dáhùn, Ọlọ́run ó lè sọ òun tí òun máa dì. Bó ṣe wà yìí ó ti wà pẹ̀lú oríṣiríṣi àwọn celebrity ní orílẹ̀-èdè Uganda tó jẹ́ pé owó ti dé ọlá ti dé látàrí pé kò sọ ìrètí nù. Ó nígbàgbọ́ wípé Ọlọ́run tó dáhùn ó ti ṣe tí òun máa jẹ. Ìtàn arábìnrin yìí ó kọ́ wa wípé gbogbo ipòkípò tí ẹ̀dá bá wà kó má sọ ìrètí nù o látàrí wípé Ọlọ́run tó dá èèyàn ó ti dá ohun tí ó jẹ́, ó ti dá ohun tí ó jẹ́. Ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, kẹ́ tẹ̀lé mi fún ọ̀pọ̀lọpọ̀. Èmi ọmọ yín náà ni Bùrọ̀dá Wálé. Kò kí ń pọ̀ kó dùn sókí báyìí òun ni ọbẹ̀ oge. Ó dàbọ̀.